ibo. Yàrá ṣọ́ọ̀ṣì. Yàrá ṣọ́ọ̀ṣì. Ọ̀nà bíbá yìí ó yẹ jáde. Èló ni? Ẹja 500 naira. Kí ló dé? 500 naira là ń gbé. Rárá o, èmi ò lè san 500. Ẹ bá 250. Ẹ̀sán 400 gbígbé. Ẹ bá ti bá 300. 400. Ẹja kojú ẹ̀ dé 300. Ẹja lọ. Ọ̀kadà wà dà. Ẹja lọ. Ọ̀dọ̀ ìgbà náà ló wà. Kí ni wàá gbaṣẹ́ kíní báyìí o? Wàhálà wà. Ọ̀kadà ló ń Ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ náà ni báyìí yẹn wà. Ọlọ́kadà ọ̀fíṣẹ́ àmọ́ lélẹ́yìí o. Ó dàbẹ̀ ní pẹ́gbọ́n kan pé báyìí. Ẹ tún fẹ́ mú èèyàn mọ́. Èèyàn méjì mo máa ń gbé mọ kàfẹ́ ẹ̀kú yìí. Ẹ wo gímù bàtà wọn ṣe rí bí gímù sọ̀mí sí. Ẹyin lẹ́mu, ọ̀sàjà lọ. Ọ̀kadà dà. Ìwà ló wà bẹ́ẹ̀ ilé ẹgbẹ́ ìdáàmú mi ló kẹ́lẹ́ bẹ́ẹ̀ sẹ́gàn. Èmi ò lè san ẹ wá èmi lè san 300 náà o. Ibo náà là ń lọ. Mo kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo kí yẹn kú rọ́jú o. Ọlọ́run ò ní jẹ́ àkú bẹ̀. Ẹja lọ. Ṣé bọ́ọ̀nà bí tẹ̀ ń bọ̀ náà rè tẹ́lẹ̀. kí ló wá dé? Èmi ò láìkúrò àwọn kọ́sọ́mà. Máa wá san báyìí. Mi ò láìkúrò àwọn kọ́sọ́mà báyìí. 150 ni ẹdúró káwọn tọ̀kadà 150 lèmi ọ̀sán. Àṣé mo ní mo bẹ́ẹ̀ fún ti ọ̀rẹ́ náà ní tẹ́lẹ̀. Ẹ máa bọ̀ gẹ̀wò ẹ má wà láàmì ẹjọ́ ẹ máa bọ̀. Ṣé torí epo iná? Torí epo ni o. Torí epo ni ẹ jókòó. Ọ̀dà ẹ má ti jókòó ẹ bá fọwọ́ tì. A tún ti mọ machine. Ẹ máa ti ní sáré pé free ní bíbẹ̀ ṣé kí n máa wé èsè epo ni. 95 naira lèmi ọ̀sán o. 95 naira ẹ tiẹ̀ gbé yàtọ̀ kọ́kọ́ báyìí mú owó gan ní tó gbé ẹ má fààyè dààmú o. Ṣé ẹ̀ ń gba transfer? Ẹ tiẹ̀ sábà délé àmọ̀ sọ. A tún ọkọ̀ ti machine. Bẹ́ẹ̀ bá lọ mọ́tẹ́ gbọ́ o. Kí ló dé? Ẹ dúró èyí tí gbàkadà. Wàhálà ò lẹ́yìn tó yá. Ẹ gán kí níjà. Ó yá. Ilẹ̀ jẹ́ gan lọ́wọ́ yẹn kúrò ayé. Ọ̀kadà yín náà ni ọ̀kadà ò. Kí ló dé tó ń jáde báyìí? Ẹ mọ̀ bá ti kọjá free. Kí ló dé? Ẹ kíkì ẹ̀ náà, ẹ bẹ́ẹ̀ ní free làwà tẹ́lẹ̀, ẹ kíkì ẹ̀. Ẹ start ẹ̀. Ẹ start ẹ̀ náà. Kò ní yẹ ọ́. Kí ni? Ara ń fún mi bákan ẹ dún. Ẹ ní sùúrù. Ẹ̀gbọ́n. Ọlọ́run kan ti ṣe mí. Epo kankan ò sínú kínní. You see, ara yín tí Nàìjíríà ń sọ nìyẹn máa gba owó ọṣẹ́ yín ẹ̀ ní ṣiṣẹ́ bí iṣẹ́. Ẹ̀dẹ̀ ti sọ fún mi pé kí ẹ sanwó. Oyin náà ẹ má pariwo. Oyin mi ò sẹ́mi náà oyin ò sẹ́mi náà. Ẹ mọ iye ẹ̀sùn lábàá tí mo rìn kó tó pé mo débi ọ̀kadà. Kí ló ń ṣe? Èmi Nàìjíríà rẹ̀ lájọ. Ṣé mi mo ní ẹ̀wẹ̀ stop ẹ̀ kí ló dé? Kí ló ti gbowó lọ́wọ́ yín o? Kí ló ṣẹlẹ̀? Kí ló? Ẹ̀yin ẹ̀ mọ iye. Àníkẹ́ ẹ calm down kò sí wàhálà kò sí tó bá yẹ. Àwọn kìnìún kan bẹ lára wa tó yẹ pé a lè lọ àwọn èèyàn náà tọ́jú bí tó yẹ. Owó kí ni yóò le? Ẹ ní sùúrù ni. Kí lẹ lè lò? Ìfanárì bẹ lára yín. Kò le tó bá yẹ. This is playing. Ṣé mo. Ẹ wo lélẹ̀? Ó dàbẹ̀ ni pé tó bá yẹ. Ìfanárì bẹ lára yín ni. Èmi ò Ọlọ́run gbọ́ ilé san 300 naira. Ilé san 300 naira. Lórí pé mo ń lọ yànà ṣọ́ọ̀ṣì báyìí ló ti di wàhálà. Ṣé mo ní ibi ìlú náà lọ wà? Àbò ti lọ́ọ̀kì lóòótọ́ ni. Ṣé bò nìyẹn? Kò ní ìlò epo mọ́. Ó ga. Olórí burúkú èèyàn tọ́lọ́run ọba dá yín. Kí lẹ wá débẹ̀?